Ẹ kú dédé àsìkò yìí, ìròyìn lerefe la mú wá sí etígbọ̀ọ́ orúkọ mi ní ìyáàfin Lydia Falẹ́yẹ. Igbákejì alága àpapọ̀ ẹgbẹ́ òṣèlú People Democratic Party (PDP) tẹ́lẹ̀ rí, alàgbà Bọ̀dé George ti pàrọwà sí ààrẹ Bọ́lá Tinubu láti ṣe àmúlò confab ti ọdún 2014 láti fi yé olóyè Ayọ̀ Adébánjọ àti olóyè Edun Clark sí nítorí ipa ribiribi tí wọ́n kó nínú ṣíṣe àtúntò ìwé òfin tilẹ̀ wa ní ìgbà ìṣèjọba ààrẹ àná Goodluck Jonathan. Ọ̀rọ̀ yìí wáyé níbi ìpàdé ráńpẹ́ tí ó ṣe pẹ̀lú àwọn oníròyìn ní ọjọ́ Ẹtì ní ìpínlẹ̀ Èkó. Ó tún wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé olóyè Adébánjọ tí ó jẹ́ olórí ẹgbẹ́ Afẹ́nifẹ́re kú ní ọjọ́ 14 oṣù kejì February 14, ẹni ọdún mẹ́rìndínlọ́gọ́rùn-ún 96 ni ó jẹ́, àti pé ètò ìsìnkú rẹ̀ yóò wáyé ní ọjọ́ Àbámẹ́ta ní ìpínlẹ̀ Ògùn. Olóyè Clark tí ó jẹ́ olórí àwọn Niger Delta ti papòdà ní ọjọ́ 17 oṣù kejì, ẹni tí iye ọjọ́ orí rẹ̀ jẹ́ mẹ́tàdínlọ́gọ́rùn-ún. Ètò ìsìnkú rẹ̀ náà yóò wáyé ní ọjọ́ 3 oṣù karùn-ún ní ìpínlẹ̀ Delta. Àwọn méjèèjì yìí ni wọ́n ru ọkàn àwọn ènìyàn sókè nípa ṣíṣe àtúntò ìwé òfin ti orílẹ̀-èdè wa, tí wọ́n sì tún kó ipa tí ó pọ̀ jọjọ nínú ìpàdé àtúntò ìwé òfin náà. Èyí ló mú kí alàgbà Bọ̀dé George rọ ààrẹ ilẹ̀ wa láti gbé èsì ìpàdé náà jáde. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post. Aya ààrẹ orílẹ̀-èdè aṣòfin Olúrẹ̀mí Tinubu ti gbóríyìn fún àwọn òṣìṣẹ́ orílẹ̀-èdè yìí ní ọjọ́ àyájọ́ wọn ti ọdún yìí. Ó wáá sọ pé igi lẹ́yìn ọgbà fún ìdàgbàsókè ilẹ̀ wa ni wọ́n jẹ́, àti pé ó tún ṣàpèjúwe àwọn òṣìṣẹ́ gẹ́gẹ́ bí atukọ̀ tí ó wà lẹ́yìn orílẹ̀-èdè. Aya ààrẹ nínú ọ̀rọ̀ tí ó fi ránṣẹ́ sí àwọn òṣìṣẹ́ ní Ọjọ́bọ̀ ní pé kí wọ́n rí àyájọ́ ọjọ́ náà gẹ́gẹ́ bí ọjọ́ àfiyèsí àti ìfaraẹnijìn láti pèsè àǹfààní tó dára fún gbogbo ènìyàn. Ó tún wáá fi ọkàn ìmoore rẹ̀ hàn nípa kíkí àwọn òṣìṣẹ́ fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe àti kíkọ́ orílẹ̀-èdè wọn. Ó wáá gbà á ládùúrà pé ìlàkàkà wọn yóò máa so èso rere àti pé gbogbo wa lápapọ̀ mọ rírì iṣẹ́ tí wọ́n ṣe. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post. Olórí ẹgbẹ́ All Progressives Congress (APC) ti ìpínlẹ̀ Delta tẹ́lẹ̀ rí, igbákejì ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin àná, aṣòfin Ovie Ọmọ Agége, rí ohun ìyàlẹ́nu ńlá ní ọjọ́ péréte sẹ́yìn nígbà tí gómìnà Sheriff Obowori ṣiṣẹ́ ipò adarí ẹgbẹ́ APC ti ìpínlẹ̀ náà. Ìṣẹ̀lẹ̀ yìí wáyé nígbà tí gómìnà ìpínlẹ̀ Delta àti gómìnà àná tí ó gba ipò lọ́wọ́ rẹ̀, aṣòfin Ifeanyi Okowa, tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú People Democratic Party (PDP), darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC ti ìpínlẹ̀ náà ní ọjọ́ Ajé ní ìlú Asaba, tí ó jẹ́ olú ìlú ìpínlẹ̀ náà. Èyí ló mú kí Ọmọ Agége làkàkà láti dí wọn lọ́wọ́ kí wọ́n má bàa bọ́ọ̀dì sí ẹgbẹ́ APC, àti pé kò fẹ́ kí wọ́n gba ipò mọ́ òun lọ́wọ́. Ṣùgbọ́n ààrẹ Tinubu ṣàpèjúwe pé dídarapọ̀ mọ́ ẹgbẹ́ APC dàbí yíyan Obowori sípò gẹ́gẹ́ bí olórí ẹgbẹ́ tuntun tí ààrẹ ilẹ̀ wa sọ yìí. Ọ̀rọ̀ tí ààrẹ ilẹ̀ wa sọ yìí dá omi tútù sí i ní ọkàn. Ìpàdé kan tún wáyé fún àwọn olórí ẹgbẹ́ APC ní òpin ọ̀sẹ̀ tí ó kọjá ní ìlú Àbújá. Ọmọ Agége tún sapá rẹ̀ láti so gómìnà ìpínlẹ̀ Delta lọ́wọ́ lórí ipò adarí tí ó wà, ṣùgbọ́n pàbó ni ìlàkàkà rẹ̀ já sí. Èyí ló mú kí ààrẹ Bọ́lá Tinubu yan gómìnà ìpínlẹ̀ Imo Hope Uzodinma, tí ó tún jẹ́ alága ẹgbẹ́ ìgbìmọ̀ àwọn gómìnà ti ẹgbẹ́ òṣèlú APC, gẹ́gẹ́ bí alága àti olùdarí ìpàdé tí ó wáyé náà. Ààrẹ tún sọ fún gbogbo ìgbésẹ̀ tí yóò gbé láti darí ìpàdé tí ó yàn sí gẹ́gẹ́ bí alága. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wà nínú ìwé ìròyìn Vanguard. Ààrẹ Bọ́lá Tinubu ti fi ọwọ́ sí ìwé ẹ̀rí provisional license fún ilé-ẹ̀kọ́ gíga aládàáni 11 ní orílẹ̀-èdè yìí, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ó jẹyọ láti ẹnu olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ lórí ìròyìn àti ìbáṣepọ̀ aráàlú, Minister for Media and Public Communications, Sunday Dare, sọ pé ààrẹ ti fọwọ́ sí ìdásílẹ̀ àwọn ilé-ẹ̀kọ́ aládàáni nínú ìpàdé tí ó wáyé láàrin àwọn ìgbìmọ̀ tí ó ga jùlọ ní orílẹ̀-èdè yìí. Àwọn ilé-ẹ̀kọ́ gíga aládàáni náà nìwọ̀nyí: New City University Ayétòrò ní ìpínlẹ̀ Ògùn àti Fortune University Igbótako ní ìpínlẹ̀ Kwara, Kevin Eze University Mgbowo ní ìpínlẹ̀ Enugu, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mínísítà náà wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé ààrẹ Tinubu ti fi gbogbo ara rẹ̀ jìn láti rí dájú pé ètò ẹ̀kọ́ tó péye àti ohun amáyédẹrùn
túbọ̀ di púpọ̀ yanturu fún ìlọsíwájú àti ìdàgbàsókè àwọn akẹ́kọ̀ọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch àti The Nation. Igbákejì ààrẹ àná lórílẹ̀‐èdè yìí Atiku Abubakar ti bu ẹnu àtẹ́ lu ọ̀rọ̀ tí ààrẹ Bọ́lá Tinubu sọ lórí ẹ̀sùn ìdojú-ìjà-kọni assault àti gbígbéni-pamọ́ abduction tí wọ́n fi kan ọmọ rẹ̀ Ṣèyí. Ọmọ ààrẹ náà ti sẹ́ lórí ẹ̀sùn yìí. Ó wá wí pé wọ́n ti ọ̀rọ̀ òṣèlú bọ̀. Ààrẹ apá kan nínú àpapọ̀ ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ NANS sọ ọ̀rọ̀ yìí jáde nínú ìpàdé tí ó ṣe pẹ̀lú àwọn oníròyìn ní ìlú Àbújá wí pé wọ́n gbé òun pamọ́, wọ́n sì tún ṣe òun bí ọṣẹ́ ṣe ń ṣe ojú ní ọjọ́ 15 oṣù kẹrin lẹ́yìn ìgbà tí òun kọ̀ jálẹ̀ láti gba owó rìbá tí ó jẹ́ $100 mílíọ̀nù tí Ṣèyí àti mínísítà fún ìdàgbàsókè àwọn ọ̀dọ́ Ayọ̀délé Ọláwándé fún un láti fi ṣe àtìlẹ́yìn fún ìṣèjọba Tinubu. Issa tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé nígbà tí òun kọ̀ jálẹ̀ láti gba owó náà ni àwọn jàǹdùkú tí òun kò mọ̀ rí kọlù láti ṣèlòdì sí ìfẹ́ inú rẹ̀. Ó ní ìṣẹ̀lẹ̀ yìí wáyé lẹ́yìn ìpàdé tí àwọn ṣe ní ìpínlẹ̀ Èkó níbi tí wọ́n ti fi owó rìbá yìí lọ̀ ọ́. Ṣùgbọ́n nínú èsì tí Ṣèyí fọ̀ lórí Instagram rẹ̀ ni pé irọ́ tó jìnnà sí òótọ́ ni ọ̀rọ̀ náà nítorí òun kò ṣe alábàápàdé Issa rí tàbí àwọn jọ sọ̀rọ̀ papọ̀. Wọ́n kàn kó àwọn ọ̀rọ̀ náà jọ láti fi ba òun lórúkọ jẹ́ àti láti fi ta epo sí ààlà òun. Olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ lórí ọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti ààrẹ àná fún àpapọ̀ ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ NANS Sunday Àṣefọ́n ti gbèsẹ́yìn ọmọ ààrẹ nípa fífi ẹ̀sùn kan Issa pé àwọn olóṣèlú kan ni wọ́n ń bẹ̀ ẹ́ lọ́wẹ̀ láti ba ìṣèjọba Tinubu jẹ́ kí ó tó di ọdún 2027. Ó dárúkọ gómìnà àná ti ìpínlẹ̀ Kaduna Nasir El-Rufai nínú ọ̀rọ̀ tí ó sọ nínú ìwé ìròyìn Saturday Punch wípé inú ilé rẹ̀ ni Issa ń gbé lọ́wọ́lọ́wọ́ àti pé ó tún ṣe àfihàn àwòrán ààrẹ àwọn akẹ́kọ̀ọ́ yìí níbi tí ó ti ń ṣèpàdé pọ̀ pẹ̀lú àwọn ènìyàn jàǹkàn-jàǹkàn nínú ẹgbẹ́ alátakò bíi Atiku Abubakar, Ọmọyẹlé Sowore àti Sule Lamido nítorí pé wọ́n rí Ṣèyí gẹ́gẹ́ bíi olóṣèlú tí ó wúlò gidigidi fún bàbá rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch.